Anobi Jee Gbesee, Anobi sì jẹ gbèsè kú ni. Ọ̀rúnmìlà ò jẹ gbèsè. Anobi jẹ gbèsè, Anobi sì jẹ gbèsè kú ni. Àfa àtọ́sọ́nà lẹ́gbọ́ lẹ́nu rẹ̀. Olódùmarè ọba ọ̀run ọba rẹ̀, ọba lánàá, ọba lẹ́ni, ọba títí ayé, àìnípẹ̀kun. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ, ọ̀rọ̀ méjì ni mo kàn sáré fẹ́ gbìyànjú láti fèsì ọ̀rọ̀ ni. Torí pé Ifá ní tá a bá rí tá a bá gbọ́, ó ní tá a bá wí Ọlọ́run ẹni ó mọ̀. Tá a bá rí, tá a bá gbọ́, tá a bá sọ, ó ní máa di ẹ̀ṣẹ̀ sí ni lọ́rùn. Àfáà tí wọ́n fi fọ́tò rẹ̀ hàn lókè ni mo fẹ́ sáré fún lé sí ọ̀rọ̀ wọn, mo sáré fẹ́ sọ sókí sí ọ̀rọ̀ mi ọ̀pọ̀. Àkọ́kọ́ kí n tó fèsì ọ̀rọ̀ ti àfáà yìí lórí ọ̀rọ̀ pé Anobi jẹ gbèsè, ẹ̀kọ́ gbọ́n tó sọ. Mo wá challenge ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ́ ẹ máa lu ọ̀rọ̀ lágbègbè pé Anobi sallallahu ọlọ́jẹ gbèsè kú. Kí ló dé tí wọn náà fi ń sọ pé sẹ́nìkan ti kọ́rọ̀ rẹ̀ jẹ, ṣé wọn náà ti kọ́rọ̀ tiẹ̀ náà jẹ, ìwọ tó sọ pé Anobi sallallahu jẹ gbèsè kú ńkọ́? Mo challenge gbogbo yín tẹ́ ẹ bá tó bẹ̀, ẹni tó bá kájú òṣùwọ̀n nínú yín. Because ẹ fẹ́ máa lu ọ̀rọ̀ yẹn láti dá mi lákẹ́, láti dá mi lágara bí ìgbà tó jẹ pé mo dáná. Bí ìgbà tó jẹ pé mo dáná kátà ẹ lè sùn mi fún. Bí ìgbà tó jẹ pé ẹbí yín, owó mọ̀lẹ́bí yín ni mo kó jẹ. Ọwájọ́ já sí pé tẹ́lómi bá padà wá gbọ́ lónìí pé mo kú o, àbá àtọ́lá Anobi jẹ gbèsè kú, ká yanjú ẹ̀ kí n challenge gbogbo yín, ta ló kájú òṣùwọ̀n bẹ́ẹ̀ nínú yín tó lè yanjú ọ̀rọ̀ yìí. Torí n tó bí ọ̀rọ̀ yìí nípìnlẹ̀ ni pé mo ń ṣe program lọ́wọ́ live níjọ́ náà lẹ́nìkan pé wọlé wípé ìjádùá kan bẹ tó jẹ́ pé tẹ́yìn bá sí Ọlọ́run gbọ́dọ̀ mọ́gbà. Mo ní rárá o. Èyàn lè ṣàdúà, àdúà ò ní lọ lásán, àmọ́ lè má gbà sí wájú ibi tí ọ̀gángan bí tọ́ ọ̀rọ̀ sí. Mo ní Anobi sallallahu alaihi wasallam gan tọ́lọ̀ ń fún láǹfààní tó bá sọ̀rọ̀, ìmọ̀ ṣẹ, tó bá ṣàdúà, ìmọ̀ gbà. Anobi sallallahu alaihi wasallam ṣàdúà pé Allahumma ksiri mali wa waladi wa barik li fima ataitani. Ọlọ́run bòmí lówó tó pọ̀, bòmí lọ́mọ tó pọ̀. Mo ní síbẹ̀síbẹ̀, ó jẹ gbèsè kú tó fi kú láyé ni, ó jẹ gbèsè kú ni. Ẹ wá dìbẹ̀ yẹn máa wọ́n bí ìgbà tó jẹ pé ọ̀ràn ni mo dá, bí ìgbà tó jẹ wípé ọ̀rọ̀ ló sì bọ́rọ̀ débẹ̀, bí ìgbà tó jẹ pé ayáfi wọn náà ni ò mọ́ sọ̀rọ̀ ẹlòmíì mọ́ o, talẹ̀ yáfi. Ta ni wèrè nù yín tó lòun foríjì mi? Ta ló fẹ́ káànù Ọlọ́run dínà sóhun nínú yín tó lè sọ pé ọ̀rọ̀ ń wo òun foríjì mi, tó o bá foríjì mi gan, tó o bá sùn mi gan, káì. Mo wá challenge yẹ tó o bá kájú òṣùwọ̀n, tó o bá bí ọ̀dà débẹ̀, tó o mọ̀ pé ìmọ̀ rẹ kájú òṣùwọ̀n. Ṣàlàyé bá Anobi sallallahu alaihi wasallam ṣe jáde kúrò láyé. Àdísì tí yàwó Aisha wá ní tufiya Rasulullahi sallallahu alaihi wasallam wa dir'uhu mar'unatun 'inda yahudiyyin. Anobi sallallahu alaihi wasallam jáde kúrò láyé. Ó gba oúnjẹ lọ́dọ̀ Yahudi kí tún ṣe Mùsùlùmí, oúnjẹ táwọn ará lè rẹ̀ ó jẹ. 50 abọ́ alikama ló gbà. Kò tí ì dá owó padà láti lè gba aṣọ tó fi ṣèdúró tọlọ́jọ́ fi dé. Kẹ́yìn ó sì máa defend irú nǹkan báwọn èyí mọ bí tẹ́ ń lọ. Ó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. Kí làdísì yàwó Aisha yẹn kí ló fi dá afá ẹ̀ pẹ̀lú ẹ̀rí. Kí n wá sọ̀rọ̀ yẹn. Yálò mi wá ní bẹ́ẹ̀ mi bá tiẹ̀ kárú ọ̀rọ̀ bá nínú tírà sọ yẹ kémi lè sọ síta mọ́. Ó ní torí pé àwọn káfìrí ọmọ lò against àwa mùsùlùmí pé Anobi sallallahu alaihi wasallam ń jẹ gbèsè kú. Káfìrí tó bá lò against wa ó ní kó dúró. Tó bá jẹ́ pé Christian ni challenge ẹ̀. Ó ní Jésù tó lọ nígbàgbọ́ sí ọmọ rẹ̀ dà. Kò bímọ àbí. Lọ́dọ̀ tí wọn nílẹ̀ Yorùbá sì ní bẹ́yẹn bá wáyé tí ó bá rọ́mọ bí, tí ó bá bímọ Yorùbá gbà pọ́lọ́ wọn kẹ́. Bígbà tí ọ̀rọ̀ ayé wà ní. Ọlọ́run sí ẹ̀bùn sí lọ́mọ ẹni tó bá wọ Ọlọ́run níbùn. Kéèyàn wáyé kọ́ máa rọmọ bí kò túmọ̀ sí pé Ọlọ́run bínú sí. Wá bí léèrè pé kí ni ó jẹ́ kí Jésù ó bímọ? Iṣẹ́ ìyanu ló bá débẹ̀. Ókè ìgbàgbọ́ tí wọ́n tó sépa sí ìgbàgbọ́ Mùsùlùmí ni wípé Jésù Kristi yóò wọ́n kàn má gbélébùú ni. Ìyẹ́pẹ̀rẹ̀ wo ló tó pé ẹni tọ́lọ́run ránṣẹ́? Ọlọ́run sì wò ó níran títí. Ẹ̀sìn lọ́mọ Ọlọ́run ni Ọlọ́run òbí mi. Ọlọ́run sì wò ó ràn títí bó sì fi kàn.
ìyẹn ò tó kéèyàn deny láti lè di Christian pé Ọlọ́run tó wo Jésù ràn tán fi kàn má gbélébùú Ọlọ́run yìí yóò dá yẹn dá mọ́ pa Christian tí wọ́n bá ronú tí wọ́n bá rí pé ẹ̀sán pé ànábì sàn jẹ gbèsè kú àwọn èèyàn mọ̀ bú Islam èébú táwọn tí wọ́n ní Jésù kú fẹ́ sí ẹ̀sìn àwọn ọ̀nà tí Jésù gbà kún tó bá jẹ́ pé lódodo ni lọ́dọ̀ tiwọn tó yapa sígbàgbọ́ tàwa mùsùlùmí torí pé wọn ò pa wọn kàn má gbélébùú lákìrọ̀ fún àwùlá àmọ́ lọ́n gbé lọ ọgbẹ́gun sánmà lọ ni kò sì bímọ ìyẹn ojú ti wo nínú ànábì sàn jẹ gbèsè kú pẹ̀lú ẹni tẹ́ ẹni wọ́n kàn má gbélébùú tí ó sì bímọ láyé ànábì sàn sì bímọ ọmọ tiẹ̀ kú àmọ́ bí yìí tó tún padà fi sáyé lọ. ẹni tọ́nà bá sì fojú ọmọ kan ẹlòmí àmà ní Ọlọ́run kọ́ tiẹ̀ bọ́n láàárọ̀ kó sì kú lálẹ́ kí wọ́n tiẹ̀ mọ̀ pò náà bí. ok kí àwọn ọ̀dọ̀ pé bóyá sọ̀rọ̀ kan nípa ànábì sàn kí àwọn ọ̀dọ̀ pé àwọn gèdè yóò máa lo ìgbésẹ̀ àwọn mùsùlùmí tó bá jẹ́ pé bọ́ọ̀dìsà lọ́ba wa ní sànàbí wọn tí wọ́n ní ó jẹ gbèsè kú ni káwọn máa tẹ̀lé challenge ẹ̀ oníṣẹ́ bí ìtàn Islam tiẹ̀ clear amọ̀jọ́ tí wọ́n bí ànábì sàn àmọ́jọ́ Monday ni ó kú láyé níjọ́ Monday ó kú níjọ́ Monday kódà ọjọ́ Wednesday alárùbá ni wọ́n tó gbé wọlé ẹ wo bí tẹ̀ ẹ́ ṣe clear tó ìtàn ànábì sàn clear dépò pé yàrá wo ló kú sí bo ni wọ́n sin sí àwọn mélòó ni wọ́n gbé wọ kòtò àwọn mélòó ni wọ́n kírun sí la ó ní kí wọ́n ṣàlàyé àwọn mélòó ni wọ́n sin Ṣàngó Ọbàtálá Ọ̀rúnmìlà ibo l'Ọ̀rúnmìlà kú sí ọmọ ta lọ ya bó sàárì ẹ wà àwọn mélòó ni wọ́n sin aṣọ wo ni wọ́n fi sí ikú wo ni Ṣàngó kú tí ò nítàn ìtàn tiwa tó wá wà ànábì sàn wọn máa ní wọ́n fún pọ́ìsì jẹ kí ló ṣẹlẹ̀ láàrin Ṣàngó àtàwọn yòókù gbogbo tí wọ́n lò gẹ́sì Islam wípé ó ti àwọn lójú sẹ́sìn eléyìí ẹgbẹ́ rẹ̀ níbẹ̀ nù tán wọn. Ọ̀rúnmìlà ò jẹ gbèsè ànábì jẹ gbèsè ànábì sì jẹ gbèsè kú ni àfa àtọ́sọ́nà lẹ́gbọ́ lẹ́nu rẹ̀ bí ànábì bá wá jẹ gbèsè kú èwo ló ṣe wá níṣe láti kan Ọ̀rúnmìlà ó ṣe wá kan Ṣàngó ó ṣe kan Ọbàtálá ó ṣe kan Ọya ó ṣe kan àwọn irúnmọlẹ̀ ó ṣe kan tí ń jó òòṣà lórí pé ànábì jẹ gbèsè ìjẹ gbèsè ànábì kò rújú gbogbo ohun tí ẹ ń kà pé nígbà ayé ànábì ojú ànábì rí ìwà ń jẹ́ ìsàmì pé tó bá fẹ́ tẹ̀lé ànábì o ìrìn àjò báyìí ó ti sànábì náà rí o tí ẹ fi mú àdìsí yẹn wá tẹ́ mú àyà Kùránì yẹn wá èyí tó sì Ọ̀rúnmìlà ọkọjá èèyàn Ọ̀rúnmìlà jẹ́ kó yé wa nígbà tí ń bẹ lókè èèpẹ̀ nígbà tí ń bẹ nílé ayé nígbà tí fi ń torí igi ògùn bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tí ń torí ẹ̀ bọ́ sórí igi ìlárere kò sí nǹkan tí ò sí Ọ̀rúnmìlà rí ó jẹ gbèsè ojú ẹ̀ rí pẹ̀láya ṣé tìgbà tó fẹ́ ìwà níyàwó ṣé ń tójú ẹ̀ rí tó jẹ́ pé ìyàwó ẹni sì mú ọpọ́n fún ẹni tí sì ń là á dáná tọ́rúnmìlà ò sì bínú ojú Ọ̀rúnmìlà ó rí débi pé ìmọ̀ ṣe àgbàtilẹ̀kùn láyé tá à ń pè ní gatemọ́ ń bẹ nínú Ifá ó ṣiṣẹ́ bí ẹni tí ò lára ó jìyà bí ẹni tí ò níyè kan bí ṣẹ̀ bá sẹ́ni láṣẹ́jù aráalé ẹni kọ́kọ́ sá fún ni adífá fún Ọ̀rúnmìlà òpìtàn bàbá jí kò lóòkan àyọ́ná arónípin tí ń bẹ àtúnfarónípin tí ń bẹnu ilé rẹ̀ Ọ̀rúnmìlà wá lọ rèé gbàgbà tí ilẹ̀kùn kó tó di pé yóò máa jẹun kí lágbà tí ilẹ̀kùn ṣe bí gateman ni ìpọ́njú ló dé bá Ọ̀rúnmìlà títí tó fi dẹni tó dáko díẹ̀ ságbàlá gbogbo ohun tójú Ọ̀rúnmìlà wá rí láyé hun ó yanjú gbèsè rẹ̀ kó tó kúrò láyé Ọ̀rúnmìlà ò jẹ gbèsè owó kò jẹ gbèsè aya kò jẹ gbèsè ọmọ kò jẹ gbèsè pé ńgbà tó dọ̀run lówó tó wá ń kábàámọ̀ pé ó yẹ kó wọ́n ṣàtúnṣe sílẹ̀ nígbà tó ń bẹ láyé Ọ̀rúnmìlà yanjú gbogbo ẹ̀ ló ṣe kọ́ wa pé gbogbo tí bá ń jẹ́ èyí tí wọ tó bá fẹ́ tẹ̀lé ohun tí wọ náà jọ́rùnmìlà àwọn gbogbo tó bá ti ṣe tó ti fẹnu rẹ̀ sọ pé ó ṣe ìyanjú ẹ̀ kó tó kúrò láyé má jẹ gbèsè owó má jẹ gbèsè aya má jẹ gbèsè ọmọ má jẹ gbèsè kọ́rùn rẹ̀ ó lè bá a mọ́
nígbà lèèyàn tó kú rí Ọ̀rúnmìlà ò jẹ gbèsè Anobi ló jẹ gbèsè kú. Ìjẹ gbèsè Anobi afẹ́ yìí sọ àwọn kan ń dá lóhùn pé sọ yẹ kó sọ kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìwọ tó Anobi jẹ gbèsè ìsàmì àpẹẹrẹ rẹ̀ rí. Ọwọ́ aṣọ tán àwọn kan wọ́n ń sunkún ìmọ̀ sunkún rẹ̀ rí. Kí wọ́n ṣàlàyé díẹ̀ lórí pé àwọn Yorùbá o ẹni tí ó bá ti bímọ Ọlọ́run ọ̀kẹ́ rárá kì í ṣe lọ́dọ̀ àwọn ọmọ kóòtù òjìire. Ọ̀rúnmìlà jẹ́ kó yé wa ìṣàpẹẹrẹ àwọn àgbàlagbà ni pé tẹ́nìyàn bá wá sílé ayé tẹ́nìyàn ò bá bímọ irú ẹni bí àfiwé tí wọ́n fi wé ni pé ó dàbí ejò tó kọjá lórí àpáta tó jẹ́ pé kò sépa ńbẹ̀. Pàtàkì lọ́mọ bíbí téèyàn ní láti gbìyànjú kó nù lè bá ṣe bímọ láyé. Á gbìyànjú ni irinwó ọgbọ̀n ìmọ̀ràn 50 àkíyèsí bá a bá ti sọ párí láàrí láyé níbo la fi yún sí. Kéèyàn wá má bímọ ọmọ ní ó ṣe bó bí ọmọ ní ó ṣe nínú ẹni tó yàgàn láyé tó jẹ́ pé ìgbà tó yàgàn ó rí ọmọ lẹ́yìn adìẹ báyìí yóò sì máa bú kúrú sẹ́kún pé Ọlọ́run náà ló sì ṣe lè fún ẹyẹ oko tóun ò sì rí bí òun lọ ya ọyá yàgàn pẹ̀lú bó ṣe wá yàgàn tó kò wá sépò kò fìlànà tí ń tọ̀ọ́lẹ̀ ó sì padà bímọ ó fi ogbó ara ó fi bímọ ìyẹn ọya. Bẹ́ẹ̀ ni gbogbo ohun tí ń jẹ́ àwọn òrìṣà kọ̀ọ̀kan tójú wọn rí láyé mélòó la fẹ́ kà Ọ̀rúnmìlà nìkan kọ́ gbogbo wọn lójú wọn rí. Ọ̀rọ̀ pé Ọ̀rúnmìlà kú níbo ni wọ́n sìnkú Ọ̀rúnmìlà sí? Ṣàngó níbo ni ńgbà tó kú èèyàn mélòó ni wọ́n sin? Gbogbo ohun tí ń jẹ́ òrìṣà tí ń jẹ́ irúnmọlẹ̀ nílànà Ifá ikú ò fi wọ́n ṣẹ̀sín bí àwa tèèyàn, ikú ò rí wọn fín bí àwa tèèyàn. Àwa ọ̀nà tí kú ń gbà láti pa wá ó yàtọ̀ sọ́nà tí kú gbà fi pa wọ́n torí pé ìránṣẹ́ ni wọ́n. Tó bá ti tó àkókò tó ní kálukú bá ti parí iṣẹ́ tó wá ṣe láyé ìṣípòpadà ó ṣẹlẹ̀. Ìṣípòpadà tí ó ṣẹlẹ̀ ni pé ẹlòmíì dọ̀tá ẹlòmíì diyangí yírapadà ó ṣẹlẹ̀ ẹlòmíì dọ̀gán. Ọ̀rúnmìlà ò kú o ó tiẹ̀ tó gbà eléyìí tí ikú ń dún kùkù lajà á mọ́ tó kọ́kọ́ lọ tó relé olókun tí wọ́n ṣe bọ́ Ọ̀rúnmìlà ò tiẹ̀ wá ní padà wá mọ́ ẹni tí wọn ò rí mọ́ láyé tírú ẹni bẹ́ẹ̀ wá dé lẹ́yìn bí 20 ọdún ó relé olókun ikú ṣe bóun ti rí tiẹ̀ ṣe láyé Ọ̀rúnmìlà tún padà dé kó tó di pọ́ wá lọ nílọ ti gbẹ̀yìn. Ọ̀rúnmìlà ò kú. Bákan náà gbà tí àwa ń ṣe lálàyé fún wa ẹni ọ̀rọ̀ ti Jésù ò ṣe Jésù mo fẹ́ mú kankan ló ń bẹ ni o pé ó gun òkè ọ̀run lọ ní. Àwa ń sọ láti inú Ifá pé n ti ń jẹ́ irúnmọlẹ̀ wọ́n rọ̀ wá láti òde ọ̀run wá sílé ayé. Ẹ lọ́rọ̀ tá à ń sọ ẹni kò bọ́ pọlọmú ṣùgbọ́n tí yín bọ́ pọlọmú pé Ọlọ́run gbégun òkè lọ èwo lọ bọ́ pọlọmú nu méjèèjì. Èèyàn kan rọ̀ láti òde ọ̀run wá sílé ayé àtẹni tí a gbé báyìí tó di fìí tó sì lọ sóde ìtọ̀run. Ohun tí ò yé wa tẹ́lẹ̀ ó ti yé wa bèbí ti ṣẹ́jú. Àwọn irúnmọlẹ̀ tá à ń sọ ni ìwásáyé wọn èyí tó rọ̀ ń bẹ. Máa wá tinú àlàyé tí mò ń ṣe fi dá ẹnì kejì náà lóhùn torígbà tó ń ṣe fídíò tiẹ̀ tó ní kí evangelist kó jáde kó wá ṣàlàyé tí ń jẹ́ o àwọn akọni àwọn òrìṣà tí wọ́n fi ju Anobi lọ ọ wá dàpọ̀ ọ̀rọ̀ yẹn àìnítumọ̀ ni ò ní jẹ́ ń fèsì sí ju tí mò ń fọ yìí lọ. Téèyàn bá fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ ká béèrè ọ̀rọ̀ nípa pé lágbájá bí wá pé nǹkan báyìí òun fẹ́ mọ̀ ṣùgbọ́n ká máa béèrè ọ̀rọ̀ pẹ̀lú ahọ́n tó má léèbù tí ọmọ ọpọlọ dání èèyàn ò ní fèsì. Ọ̀tọ̀ ni tí ń jẹ́ akọni a gbọ́dọ̀ papọ̀ ọ̀tọ̀ ni tí ń jẹ́ akọni ọ̀tọ̀ ni tí ń jẹ́ àwọn òrìṣà kì í ṣe ìkankan náà o wọ́n dá dúró lọ́tọ̀ọ̀tọ̀. Tí ń jẹ́ àwọn òrìṣà tá à ń sọ yìí tẹ́ni òrìṣà dá yìí ìránṣẹ́ ni wọ́n rán wọn sáwa ènìyàn lókè èèpẹ̀ láti jẹ́ ká mọ bọ́lọ́run ti rí bá ti mọ gbérìn àjò wa láyé tí ó fi nítumọ̀. Tá a bá sọ̀rọ̀ nípa tí ń jẹ́ akọni kò ní ṣe pẹ̀lú àwọn òrìṣà rárá. Àwọn ẹ̀dá tí wọ́n rí bí ìwọ àtèmi tí wọ́n wá di akíkanjú ènìyàn ṣùgbọ́n ká máa sọ̀rọ̀ pé akọni bẹ́ẹ̀ látorí Gani Adams rárá o. Tá a bá ń sọ akọni ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ẹgbàágbèjì àwọn ènìyàn ni wọ́n ní agbára tó ju ti Gani Adams lọ ibà Gani Adams tí wọ́n sì jókòó ara wọn jẹ́jẹ́ orí lóye. Akọni ìlú ń bẹ akọni ayé ń bẹ bákọni ayé ọba ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́
akọni ìlú yóò sì gbé akọni ayé yóò sì gbé lulẹ̀. Tẹ́ bá fẹ́ béèrè ọ̀rọ̀, ẹ béèrè ọ̀rọ̀ nísàn. Fún bí àpẹẹrẹ níbi ọ̀rọ̀ sọ lọ́rọ̀ Jésù ò ṣe Jésù yìí, ètè mi fẹ́ béèrè. Èmi fẹ́ béèrè ni, mo sì fẹ́ kẹ́ ẹ ṣàlàyé. Torí pé àwọn àdìsí kan sọ pé Jésù o kò lọ sóde ọ̀run. Àwọn àdìsí kan náà tún sọ pé Jésù o ó lọ sóde ọ̀run ni. Tẹ́ bá fẹ́ ṣàlàyé ẹ wá ṣàlàyé èwo ni ká gbàgbọ́ láàrin àdìsí Málíkì àti Ànọ́fí. Àdìsí méjèèjì èwo ni ká gbàgbọ́ ńbẹ̀? Ẹ ṣàlàyé fún wa. Tẹ́ bá fẹ́ ṣàlàyé, ètò Al-Qur'an bá support, tí Al-Qur'an bá sọ̀rọ̀ ń pa rẹ̀, àdìsí ni kẹ́ lò fún wa. Torí pé Ànábì ti sọ bẹ́ẹ̀ ṣe sọ pé gbogbo tí ń jí àdìsí tá a bá ti rí nínú Al-Qur'an pé kò tọ̀nà. Ọlọ́run fún Ànábì ní ààwẹ̀ àbí? Ànábì lẹni tó ṣe ní ètò lẹ́sẹẹsẹ pé bá ṣe máa gbálẹ̀ yìí. Ọlọ́run fún nírun, ṣe bí? Ọlọ́run wá fún nírun, òun ló ṣe ètò ìrìn àjò bí a ṣe ń ṣe ìyẹn Ànábì. Àdìsí tó wá sọ pé Jésù ó lọ sóde ọ̀run ni. Àtàdìsí tó sọ pé Jésù kò rí bẹ́ẹ̀, pé ní àjò ìṣẹ̀lẹ̀ yìí ò tiẹ̀ ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí àdìsí tí mo dárúkọ lẹ́ẹ̀kan, àdìsí Málíkì àti àdìsí Ànọ́fí, ẹ ṣàlàyé rẹ̀ fún wa, ẹ jẹ́ á gbọ́. A béèrè ọ̀nà kì í ṣìnà. Adífá fún dídí kúdì tí í ṣe baálé ọjà. Tẹ́ bá fẹ́ bi wá léèrè ọ̀rọ̀, ẹ bi wá léèrè ọ̀rọ̀ lọ́nà tá a gbà fi dáhùn. Ṣùgbọ́n àwọn oní sìnkú Ṣàngó, kò sẹ́ni tó sìnkú Ṣàngó, kò sẹ́ni tó sìnkú Ọya, kò sẹ́ni tó sìnkú Ọ̀rúnmìlà, kò sẹ́ni tó sìnkú Ọbàtálá. Ìṣípòpadà ó wáyé nígbà tákòókò ikú àti kúrò láyé wọn tó dé. Gbogbo ẹ̀dá tí sì ń bẹ lókè ìpẹ́, àwọn náà ó ṣípò padà. Ikú ẹ̀dá kan ò lè mú jẹ nígbà tí ọlọ́jọ́ ìrìn àjò tó bá ti dé. Ẹ̀yin ní sọ́jú báyìí lọ, á tún wá bá fún wọn láṣẹ Èdùmàrè.